Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, mo kí gbogbo ọmọ Yorùbá níbi tí gbogbo wa bá wà. Mo fẹ́ kí wa pé a kú ọdún, a kú ìyèdún. Happy New Year to all my fans, all my viewers. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ṣé ọdún yìí 2023 yìí, ọdún máa yabo, ànírí dààmú, àlékún owó, ọmọ àtàláfíà lọ́nà máa ṣe fún gbogbo wa nílẹ̀ Yorùbá. Jáde tí mo jáde lẹ́yìn, wá kí àwọn viewers ní then àwọn ọ̀rọ̀ tó ṣe wúye ní 2022 máa sọ díẹ̀, máa ṣe kéékèèké, máa kàn yan briefly fún lórí gbogbo ẹ̀. Tó bá àwọn máa lọ into detail lórí ẹ̀ wọ́n bọ̀ kò ṣe ń sìn. Tó pé iṣẹ́ tí Ọlọ́run ṣe kò sẹ́dá tó lè dá dúró. Ìyẹn mo fẹ́ kó fi yé Professor Banji Akintoye. Iṣẹ́ tí Ọlọ́run bá ṣe kò sẹ́dá tó lè dá dúró. Mo fẹ́ sọ kí nígbà pé Professor Banji Akintoye tẹ́ rí yẹn kò ń ṣe bàbá dáadáa lọ́dọ̀ èmi o, bàbá yẹn ò ṣe bàbá dáadáa. Kò ń ṣe àgbà tó ń tolé, kò ń ṣe bàbá téèyàn lè tẹ̀lé bí olórí. Tẹ́ bá mo ṣe fídíò bí ẹ̀ẹ̀mejì pé who is our leader? Mo ti béèrè several times mo bí pé who is our leader? Bàbá yìí ò ní capability of leadership. Mo ti máa ń sọ nínú àwọn show mi pé bàbá yìí ò ní. Then tabá dẹ̀ wo mo ti máa ń sọ mo sọ ní show mi tó kọjá bí 2 or 3 show pé intention bàbá yìí ó yàtọ̀ sí intention Yorùbá nation. Ọlọ́run sọ irọ́ wọn di òótọ́ mọ́ wọn lọ́wọ́ ni because they don't even know. Because bàbá plan bàbá tẹ́lẹ̀ ni bí Afẹ́nifẹ́re ṣe ń fi Afẹ́nifẹ́re gbawó lọ federal government, the same game ni bàbá yìí gbé wá ìyẹn Professor Banji Akintoye. So you don't know what he's doing, one thing here. Because over 3 years now bàbá yìí were accountable of anything. Wọ́n kàn gba owó nìkan. Kò tí bàbá yìí mọ̀ gbà ni. Èmi dẹ̀ tún wá rí pé bàbá yìí gan tún wá jẹ́ standing block fún ọ̀nà Yorùbá ní 2022. Professor Banji Akintoye, you are a standing block fún ìran Yorùbá, in which way ni pé tí ọmọ Yorùbá bá ṣoríire kan wọ́n ló máa ń takò, wọ́n ló máa ń debunk. Kò sí nǹkan tó lè debunk tí ìyàwó Onítìrí bá sọ. Mo sọ pé legacy ẹ ti bàjẹ́ because tó bá ní ta ló takò lẹ́ Yorùbá wọ́n á dárúkọ yín, you are the first person tó wọ́n máa takò ìran Yorùbá. Bàbá Akintoye ilé jẹ́ tó ń takò ìran Yorùbá tí tó yẹ káwọn ọmọ yín tán bá gbọ́ ó yẹ kójú tì wọ́n pé yìí lẹ́ ń takò ìran Yorùbá. Ẹ debunk even petition, ẹ tún debunk declaration, ẹ tún debunk reclamation. So kí ni purpose yín gan tẹ fi pera yín as a leader Yorùbá? Ẹ wà bí ẹ pé ẹ kì í ṣọmọ Yorùbá, ìṣesí yín dàbí ẹ pé ẹ kì í ṣọmọ Yorùbá. Ọmọlúàbí Yorùbá, bàbá ọmọlúàbí Yorùbá kò kí ń hùwà tẹ wù yìí níran Yorùbá tàbá wò dáadáa. Níbi tí ọmọdé méjì bá ń ti ń jà, ká gbàbẹ̀ fọwọ́ lẹ́rán kó máa sọ̀rọ̀. Àbí ká gbàbẹ̀ kó máa ní kó ọmọ kékeré kó máa bú àgbàlagbà ẹgbẹ́. Irú àwọn bàbá bá máa ń kọ́ ní bàbá tí ò dáa. Àwọn bàbá tí ò mọ Ọlọ́run ni. Ìmísí Ọlọ́run ò sí nílé ayé wọn. N tó ń sọ síta ọ̀tọ̀ ni but nílé ayé wọn kò sí ìmísí Ọlọ́run níbẹ̀. Irú àwọn bàbá tó wá ń wúrú wà tí ẹ wù yẹn. Because tí máa sọ mo fẹ́ brief small story pé nínú ìrìnàjò ilẹ̀ Yorùbá yẹn. Ṣé pé bàbá Akintoye àwa ti sọ fún yín pé máa yìí 23 náà ń lọ àwa ti mọ̀. Bàbá Akintoye bọ́ síta lórí social media wá ní 2022. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá béèrè lọ́wọ́ bàbá Akintoye ń sìn 23 la wà ẹ̀. Ṣé kí lẹ fẹ́ sọ nípa bàbá yẹn sìn ẹ̀yin tẹ́ gbè lẹ́yìn Professor Banji Akintoye kí lẹ fẹ́ sọ ń sìn? Ṣé tá bá sọ pé bàbá yẹn ń parọ́ ṣé àparọ́ ni? Pé bàbá Akintoye onírọ́ ni bàbá yẹn. Onílara ni bàbá yẹn. Alábòsí ni bàbá yẹn. Kò kí ń ṣe ibú. Ìwà tó ń wù ni ẹ lọ wò. Ìwà tó hàn sí gbogbo àgbáyé ni ẹ lọ wò. Ìwà tó wù tẹ́nìkan yọ̀bọ̀n sí ọmọlàkejì tó jọ ń ṣèjàgbara lórí tí ó sọ̀rọ̀. Tó lè jẹ́ tó ń yọ̀bọ̀n sí tó jẹ́ ìyàwó Onítìrí. Òun ló fún yín ní limelight ní Kútọ́nù nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ̀ bí tẹ́ máa gbé gbà mọ́ tẹ́ kàn parọ́ fún ọmọ Yorùbá tẹ́ kàn fi ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá bọ́lẹ́dà ọmọ Yorùbá tán fún yín lówó tó jẹ́ pé èròǹgbà inú yín ọ̀tọ̀ ni àbíyín because gbogbo àwọn tó ti kú náà tó jẹ́ inú ìrora pé kílẹ̀ Yorùbá lọ yìí tẹ́yìn wá ń takò because alátakò lẹ jẹ́ fún wọn Yorùbá Professor Banji Akintoye
Professor Banji Akintoye alátakò lè jẹ́ fún ìrìnnà Yorùbá yìí, fún ìrìn àjò independent Yorùbá yìí, alátakò lè jẹ́. Ó máa wà nínú ìtàn because ẹ debunk the petition, ẹ debunk declaration, ẹ debunk reclamation. Ẹ̀yin ò dẹ̀ rí nǹkan ṣe ọdún mẹ́ta ẹ fi ń gbowó lọ́wọ́ àwọn Yorùbá. Wọ́n fi ń bọ yín, àwọn bíi mẹ́wàá bíi 100 wọ́n sanwó lé ẹ̀yin nìkan ẹ̀dẹ̀ ń gbawó yẹn sápò. Ẹ wá ní lọ́wọ́ ní bí yín. Ẹ ń fojú orí tẹ fi ń tọ́ àwọn ọmọ Yorùbá jẹ àgbàlagbà ni láwọn tí ò gbọ́n tó jópò nù. Tó máa jẹ́ kí bàbá àgbàlagbà kan fi ọjọ́ orí kó ba ayé ọmọ ìrandíran ọmọ tí wọ́n jẹ́ nítorí àgbàlagbà kan. Ṣé ẹ get? So President Banji tẹ́tẹ́ ìwò yẹn kò ṣe ìkan ẹyọ kan báyìí fún wọn Yorùbá tẹ́kàn tẹ̀lé fọ́dún mẹ́ta. But owó Yorùbá gbogbo ẹ̀ ló gbà, ẹni kó wá ṣàkáǹtì nǹkan owó tó gbà. Accountability I need there. Kanila America ni ó bá wà 90 kó wà 100 years old tó bá lù òfin wọn wọ́n á ṣa ẹsẹ̀ wọn. So wọ́n láti probe Professor Banji Akintoye, wọ́n láti probe bàbá yẹn. He has to come out to tell us what he has done with Yoruba money. Àwọn document tó ṣe gbígbá ló ṣe ibo ló ń gbé wa lọ kò ní. Àwọn Yorùbá ẹ̀dẹ̀ force sínú trap yẹn kò fún wa ní information ẹ̀dẹ̀ ń dáwó sí lọ gbogbo dá gbogbo mẹ́ta ní Kútọ̀nù gbogbo sanra síbẹ̀. À ń dáwó yẹn wọ́n gbawó parọ́. Àwọn individual tó tún gbawó lẹ́yìn tó máa pe àwọn fẹ́ travel tó ń fún wọn lówó wa o. Àwọn individual tó tún gbawó lẹ́yìn wa o tó ń parọ́ gan pé container fẹ́ wọlé wọ́n tún gbawó wa o. Ẹ wọ́n fi rally wọ́n fi ń tàn ọmọ Yorùbá tẹ̀dẹ̀ mọ́ pé ẹ fẹ́ ká gba 2020 ẹ fẹ́ ká gba kíran Yorùbá gbòmìnira ní 2022. Eléyìí lẹ́yìn sá bọ̀tọ́ lọ́n wá jù yín lọ àwa gbà láti gbà báyìí. Ṣé bẹ́ẹ̀ parọ́ fọmọ Yorùbá kọ́ lọ́ máa gbàdúrà ìgbà kan Professor Wale Adéna yẹn náà sọ pé àwọn mu wine àwọn náà dà èsì nǹkan tẹ́ ṣe dà tẹ́ mu wine kí ló ń dùnnú yín tẹ́ mu wine. Àṣeyọrí wo lẹ ti ṣe? Ẹ wá ń dì sí ọmọ Yorùbá ẹ dọ̀dálẹ̀ sílẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì gbogbo yín pátá tí wọ́n kú tọ́nu ẹ̀mí ẹ̀ta gbogbo ilẹ̀ dì sí ọmọ Yorùbá pátá. Ẹnìkan tó wá tó ń mú yín mọ̀nà tako. So bàbá Akintoye kí lẹ́yìn rí tẹ̀ ń tako Unitary? What's your problem? What's your problem? Tẹ̀ ń tako Unitary tó lẹ́yìn pé òde ní ìkọ̀kan lọ́wọ́ ẹ̀ ní anything lọ́wọ́ tẹ́lẹ̀ provide tẹ́lẹ̀ produce fọmọ Yorùbá. Ọ̀rọ̀ rí ẹnu lásán gan ẹ̀ ní Professor Banji Akintoye ẹ̀ ní ọ̀rọ̀ rí lẹ́nu jáde lẹ́nu yín rí. Ọ̀rọ̀ bí ìbànújẹ́ bí hypertension bí àìsàn ló ń jáde lẹ́nu yín fún àwọn Yorùbá. Ẹ̀ ń ṣe leader tó dáa mo ti máa ń sọ fún yín ẹ wà capable rárá. Capability yín gan very very ó lákì gan ẹ ní nítorí èèyàn bá ní kò lè offer. So I don't know why they calling you a leader because ẹ lè offer. You don't have something to offer. 3 years now no accountability both ogogo finance ó gbẹ pátápátá. Ẹ mú ẹni tó ń ṣe kó ti jẹ́ pé ló ń pa ó introduce nǹkan kan fún wa ó fún wa ní hope ó ń sọ bí tó bá ṣẹ̀dé ó ń sọ bó ṣe rìn dé ó ń sọ bí tó bá ṣẹ̀dé but ẹ̀yin ò sọ anything kẹ́kọ̀ọ́ máa gbá kàǹtì síta kẹ́ máa gbàwó. Just greedy woman being tí mo rí mi tí orí ti rí Professor Banji Akintoye you are a greedy man kò lè dá àgbàlagbà ní àgbàlagbà ọmọlúàbí Yorùbá ò ní wùwà tẹ́yìn wù yìí. Àgbàlagbà ọmọlúàbí Yorùbá kò ní wà tẹ́yìn wù yìí kò ní wà nínú ilé torí ọmọ tuntun máa wọlé orí lọ́dọ̀ tí mo ti ṣe ṣó bí ẹ̀mí jẹun pé ọ̀dọ̀ yín orí ọmọ tuntun wọlé ó tún gbálẹ̀. Àgbà tí ò dá ní tó ní ká máa sọ̀hún ọjọ́ orí kọ́. Ọlọ́run ló rin ilẹ̀ Yorùbá Ọlọ́run mọ̀ fẹ́ràn ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá fẹ́ pé ẹ jẹ́ ká máa dúpẹ́ pé Ọlọ́run fẹ́ràn wa ẹ jẹ́ ká dúpẹ́ pé Ọlọ́run fẹ́ràn wa pé kí bàbá yìí lọ́wọ́ la lọ kó sí tọ́lọ́run fi Unitary bí dìde ẹ wo ẹ kẹ́kọ̀ọ́ wo nǹkan tí bàbá yìí fẹ́ ṣe. Àrùn ojú ni o àrùn ọpọlọ ẹni tó bá ní common sense ni o oníṣẹ́ àwọn tó máa ń wà gọlíbù ọ̀nà tó ń lè ronú yẹn o àwọn ẹ̀kọ́ mọ̀ bá sọ àwọn tó máa rí òótọ́ tún wá sọ ló kọ́ ara yẹn wò ọdún mẹ́ta ní kọ́ńbí pẹ̀yọ kan báyìí kan mo jáde wá fún yín. Mo rí inú ara wọn tó ti sọ pé òun fẹ́ wá sọ́dọ̀ yọ kó wọ́n forí jì òun ó gbúdọ̀ wá bọ́ta mo dẹ̀ sọ mo ní ẹ bá ọ̀tá wá sọ lórí social media pé wọ́n á fi pé ẹ ṣe nǹkan kan fọ́dún mẹ́ta o ẹ ní ọkọ ẹ ní proof kankan lẹ́lẹ́lẹ́ ẹ ṣe ń lọ́bì tẹ́ ń wẹ́ tó máa bá yín kọ declaration yín mo kàn ń wò yín tẹ́lẹ̀ mẹ́pẹ́ ẹ lè declare ẹ lẹ́nu bẹ́ẹ̀ because ẹ ní ara yín wà sticky finger ní gbogbo yín ní
ọwọ́ yín wà ẹni tí owó ò bá wà sticky kò lè declare owó ẹ̀ gbọ́dọ̀ mọ́ ọlọ́wọ́ mímọ́ ló ń declare fáàtì mo sọ fún yín go and ask anybody because wọ́n á pọ̀ tó declare báwo ni ti ṣe nígbà máa pọ̀ onídọ̀tí wọ́n á pọ̀ bára ìdásán oníjìbìtì nìwọ náà ìgbà wo ọmọ Yorùbá kú nídìí race within 3 years tí Professor Banji Akintoye wà bẹ àwọn èèyàn kú nítorí ọ̀rọ̀ ẹnu yín nítorí ìṣesí yín nítorí bẹ́ẹ̀ yẹn ń ṣe ẹ̀kọ́jọ́ tó lé ẹ̀dálérú ẹ̀bọ̀nà jẹ́ wọ́n á wá kẹ́nìkan foríjì yín tá a bá tẹ̀ foríjì yín ẹlẹ́dàá àwọn tó ti kú ní gbà fún yín gbogbo yín pátá tẹ dalẹ̀ Yorùbá because iṣẹ́ ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ lẹ́wù nígbà tí yín oní ti sọ pé on the 15 September kan ṣe declaration ẹ tán ẹ lọ fi déètì sí ní tẹjọ́ sọ pé bẹ̀rẹ̀ sí ní dàyà yẹn tó jẹ́ pé intention yín dẹ̀ yàtọ̀ Sunday náà ṣe the same thing máa ṣe show lálọ́ rally tẹ̀tijọ́ plan pẹ̀lú unity tẹ̀jọ́ mọ́ gbogbo ẹ̀ látòrí dé sálẹ̀ wọn náà wà ń tàn yá yẹn wà ń tàn fún date ọ̀la ọ̀túnla ó wá tó dijọ́ ẹtijọ́ sọ̀rọ̀ lálẹ́ kó dẹ̀ dijọ́ kejì ó dẹ̀ yẹ tó bá ní ohun tó ń pè ní ọ̀dàlẹ̀ tó yẹn ò sí ọ̀dàlẹ̀ nìyẹn o ọ̀dàlẹ̀ ń pè lọ́dàlẹ̀ nìyẹn kò ní kí yàn búra pẹ̀lú yàn mìíràn kò ní kí yàn búra ẹlẹ́dàá ọmọ tó ti kú nílẹ̀ Yorùbá àwọn tí pé lórí ìpáyín kékeré tí ilẹ̀ Yorùbá wà yìí náà fi kú tó fi sún wọn àbí gbogbo yín nínú ẹni Professor Banji Akintoye náà wà tó ń sọ wọn kan tó dẹ̀ mọ́tọ́ tó dẹ̀ sọ wọn kan Ọlọ́run àbá bí yín ẹlẹ́dàá ọmọ kéèké àwọn tó ti kú àbí gbogbo yín pẹ̀lú wàtẹ́wò Professor Banji Akintoye tí yín ló wọ̀ sí jù kò sàn ọmọ yìí kéèké ẹ̀kọ́ wọn kọ́ máa búyọ ní tìrí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ nágbàlagbà ní ẹ̀ẹ́dẹ̀ ní lídà ní wọ́n ń búyọ ní tìrí gbogbo tí yàrá ṣe wọ́n náà ni wọ́n tí wọ́n di bọ́ǹkì ẹ̀ ẹ̀yin náà ni wàá di bọ́ǹkì ìwọ yìí ni máa di bọ́ǹkì ẹ̀ ní public ṣé láwọn ọmọ tó máa sọ pé bàbá nǹkan tẹ̀ ń ṣe yóò dání ẹ ti kọra ẹ̀ sínú ìwé ìtàn báyìí ẹ dà pé ẹ ti fọwọ́ yín ba iṣẹ́ òwúrọ̀ yín jẹ́ òwúrọ̀ yẹn gan ò da tẹ́lẹ̀ òwúrọ̀ yẹn gan ò da tẹ́lẹ̀ because ẹ̀wà náà tó bí ìtàwó lọ́wọ́ láyé UPN tẹ sá lọ sí NPN táwọn olóòfin wíìn ẹ̀wà nú wọn ẹ ti ń bìrì tilẹ̀ Yorùbá ti pẹ́ kò ń ṣèsìn Professor Banji Akintoye kò ń ṣèsìn tẹ ti ń bìrì tilẹ̀ Yorùbá but àwọn Yorùbá wọn ti máa ń wà gọ́líbù jù ọjọ́ orí náà lọ ń wò wọ́n dẹ̀ máa tún máa sèyàn kan bí ọ̀ràn ẹlòmíì tí wọ́n ti overrate ẹlòmíì tí ò ní value tó yẹn wọ́n lo overvalue ẹ̀ overrate ẹ̀ wọ́n máa parọ́ irọ́ ń parọ́ fúrọ́ ẹ̀ ń tọ́ ọmọ Yorùbá Ọlọ́run àtọ̀ yín náà Ọlọ́run àtọ̀ yín àtọ̀ ọmọ yín gbogbo ẹ̀tàn tẹ́tọ́ ọmọ Yorùbá ìlọ́pọ̀lọpọ̀ làwọn ọmọ yín náà máa rí ìpáyín kékeré táwọn ọmọ Yorùbá ní àfi tó bá jẹ́ lórí òótọ́ lẹ́yìn náà ò ní rí ìpáyín kékeré tó wà lọ àṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́tọ́ ọmọ Yorùbá tẹ́ dálẹ̀ Yorùbá gbogbo yín pátá iṣẹ́ ọ̀wọ̀ àdàlẹ̀ lẹ́wọ̀ ìwà ọ̀dàlẹ̀ ẹ̀yin sọ pé fẹ́ ṣe báyìí ni èèyàn ẹ̀ sọ pé báyìí ni ká ṣe ẹ̀dẹ̀jọ́ gbà wà di diamond wà dà kò dà ètò bá jẹ́ ọmọ èèyàn Ọlọ́run tó súnmọ́ tó níbẹ̀rẹ̀ Ọlọ́run tó yẹn máa sọ pé Ọlọ́run ọba ló lẹ̀mí mi tí yẹn bá ti ń lóde yẹn tí yẹn bá dẹ́rọ àìpé èṣù ló lẹ̀mí yẹn èṣù ló lẹ̀mí yẹn ẹ̀mí ọ̀dàlẹ̀ nìyẹn kò dà èèyàn kì í wù ó máa tó yẹ yín ẹ̀yìn sọ wọn fi ṣe ní bọ́ọ̀lù ṣe ń ṣiṣẹ́ ṣe rí ẹ̀yin pẹ̀lú ẹ máa jẹ́ kí bàbá yín ìyá yín kọ́ máa ṣe rere ó máa affect yín lọ́jọ́ iwájú ó tó mọ̀ sọ fún yín tí bàbá yín bá jẹ́ èèyàn tí ò dáa ó máa affect ẹ̀yin náà ó máa kàn yín tí bàbá máa ti ṣe kó ẹ tètè máa sọ ẹ̀rẹ́ yín ìyàwó wọn ẹ máa sọ fún wa nǹkan tó ń ṣe yóò dáa ẹ sọ ti yín fún ẹ sọ fún bọ́tẹ́ ẹ bá sọ fún ọmọ yín máa jẹ́nu ẹ̀ nǹkan tí ò yẹ yín nìyẹn àwọn ilé ìkọ́ fẹ́ jẹ́ yín máa yé ni tó fi dé pé bí gbogbo ẹ̀ ṣe wá lọ wàrà ní gbogbo social media bàbá yóò rí nǹkan sọ ẹ̀dẹ̀ ń pè leader olórí kọ́ ni bàbá Professor Banji Akintoye olórí kọ́ ni bàbá yẹn olórí mi rí quality mi ti rí sign olórí kékeré kan bẹ̀ mi ní tán yẹn mi ò rí sign wọ́n yẹn máa ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé something is wrong èèyàn tó bá dájú ló máa wà tí Professor Banji Akintoye wù yẹn èèyàn tó bá dájú ẹ̀dá ló máa ń wù wà yẹn
tó ń sọ pé òun ọmọ kékeré kan tó ń declare níwájú ilé òun, can you imagine? Bàbá Akintoye, ridicule you onítìrí, you ridicule yourself báyìí ni, you've ridicule yourself, you spoil your image tí ò sí bẹ́ẹ̀ alárò pé image yìí ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, but wọn pé I over exaggerate, overvalue, overrate, you know, ṣe àwọn Yorùbá bí i pé they've been wanting a good leader but not knowing that we fall in the hand of the wrong one. Scam. Bàbá debunker. Ẹ̀yin wá fẹ́ bá rìn lájọ ibi tọ́nà ti wájú yín tí káwọn Yorùbá ká máa dúpẹ́ mo yìí máa tún sọ ká máa dúpẹ́ lọ́wọ́ yẹn onítìrí pé Ọlọ́run tún fi irú ẹ̀ ránṣẹ́ sáàrin wa pé ìran Yorùbá kò ní lọ gbé. Bàbá Akintoye, èmo pé ẹ lè declare now, you know you cannot declare, you know it yourself. Because any sticky hand, ẹ lè declare. Kílẹ̀ ń tọmọ Yorùbá fún. Ẹ tún wá rẹ̀ tó fẹ́ ṣe, ẹ tún fẹ́ fà wálẹ̀, ẹ fẹ́ da ọgbẹ̀rù. For what? Nítorí pé ẹ̀rọ nírú owó rálẹ̀ tẹ́ ẹ máa ń rí mọ́, ẹ̀wọ̀n ni máa fún yín lówó mọ́. Gbogbo náà lè sọ pé màmá yẹn ó ti fast nǹkan tó ṣe, ẹ mọ̀ pé ó ráìbọ̀ ó ti nǹkan tó ṣe ó ti yára jù. Ó ń block àwọn onírúurú mú gbogbo rọ́bìṣì yẹn, ẹ wo tọ́ọ̀tì ṣé bàbá rere àbí èèyàn rere máa ń ronú bẹ́ẹ̀ ṣe máa ń ronú ìṣá gbogbo yín pátá tẹ̀wá ń kú tọ́nu. Tó bá ṣe kà níyìn, ìka ìdá níyìn tẹ̀wá ń kú tọ́nu gbogbo yín pátá, ìka ìdá ló máa ń wọ̀ tẹ̀wò yẹn. Ó tó ní kó máa sàn, èmi ẹ̀ pé àwọn gọ́líbù àwọn tó pé tẹ́tíjọ́ múra, tẹ́tíjọ́ múlẹ̀, tẹ́tíjọ́ ẹ̀pọ̀ gan mi ò rán gbogbo yín. I will just say it out the way it is. Ẹ má like it, but it's just the fact. Bó èmi ẹ̀ pé Ọlọ́run àbíyàn, ẹ gbà mí sọ fún yín, Ọlọ́run àbí mo fi Ọlọ́run tí mo sìn bọ̀rọ̀ àbíyín. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jẹ́, á dẹ̀ dórí àwọn ọmọ yín. Àfi tó bá jẹ́ pé lórí òótọ́ òdodo lè wà lórí ìran Yorùbá yìí. Lórí òótọ́ àtòdodo gbogbo financial contribution tó fún yín lórí òótọ́ àtòdodo lè nà síbi tó yẹ tẹ́ ẹ̀kan nà sí lókù. Because àwọn ọmọ Yorùbá tẹ́ pé wọ́n fẹ́ lé wọ́n sanwó lé èèyàn kan, èèyàn bíi 4, 5, 6, èèyàn bíi 20 sanwó lé èèyàn kan. Tẹ́lẹ̀ ń gba wọ́n yẹn sápò, ẹ̀ tún parọ́. Máa gba owó nínú àkáǹtì Ominira account àti central account. Kò dáa, Ọlọ́run wò yín. Ẹ wo yín sí Professor Banji Akintoye, ẹ wo life yín báyìí. Ẹ wo bó ṣe rí, ẹ wo gbẹ̀yìn báyìí. Èmi á sọ̀tọ̀ fún yín. Mo wo ṣóṣe ẹ kó rí, ẹ wo gbẹ̀yìn tó ń sọ, ẹ wo gbẹ̀yìn. Ẹ wo ilé tí tẹni ọmọlógo náà sọ, ẹ wo gbẹ̀yìn. Ilé táà náà tún wà táà náà ló máa ń sọ yìí, ẹ wo gbẹ̀yìn. Wọ́n máa sọ pé kálẹ̀ sàn wá ju òwúrọ̀ lọ. It's a pity. It's a pity. Pẹ̀lú àwọn ọmọ yín gan. I think they saw the whole thing. It's a shame. Nígbà tá a tún ṣe reclaim, ẹ tún gbé sabotage dé, kí ìran Yorùbá máa lọ. Àwọn security tá bá pè, wọ́n ní kó máa jalè, kó máa jí owó. Èmi mo ní receipt gbogbo wà lọ́wọ́ mi. Tó bá ti yá ẹni tó bá ti ní irọ́ ni màá máa kó proof tí màá ju síta nǹkan. Nígbà tá a bẹ̀rẹ̀, táwọn fi máa ṣe reclaim, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n gbógun ti ìran Yorùbá lójú, wọ́n rò pé wọ́n gbógun ti onítìrí. Ẹ ponú ṣá gbogbo yín ẹ ponú tẹ́ ń gbógun ti movement ìran Yorùbá. Ó dà pé ẹ̀mọ̀ kan tẹ́ ṣe yẹn ṣá, ẹ ń gbógun ti tó fi dórí ọmọ ẹlẹ́nu yá adé pàkọ́ yẹn, ẹ lè dìkè àti ọ̀bọ tó ń pè ní tẹ́ntẹ́n táyé máa bàjẹ́ yẹn. Ṣé mi pé ìran Yorùbá lẹ́ ń gbógun ti? Ó ti wà nínú àkọọ́lẹ̀ ilé ayé yín, ó dẹ̀ máa bá àwọn ọmọ yín, ìran ọmọ yín máa sọ pé ẹ̀yin wà náà tó ń takò ìran Yorùbá tó ń fẹ́ lọ, ẹ wà nù ràn wọ́n, ẹ wà nù wọn. Bẹ́ẹ̀ láti dára gbogbo yín àtẹ̀yìngbé yamayama tó kù. Wọ́n sọ pé wọ́n máa pa yín, wọ́n máa lọ bọ́m̀bù airport, wọ́n kọ́ máa pa yín ni. Owó mi wà ní owó tí wọ́n fi ń jẹun, wọ́n fi yọ ẹ jáde nínú l'Abuja. Òdẹ̀ ló ń jà fún ọmọ yẹn Wọlé Díkè mò ń bá wí. Kò dá ìsìn pété pé tó bá tẹ̀ ní omi ló máa ṣe já jiná kò wá ṣe irú wọ̀ yìí, kò tẹ̀ tọ́ sí ẹ. Kò tọ́ sí ẹ. Ìpè abiyamọ máa jà ẹ o. Ìpè abiyamọ máa jà gbogbo yín pátá ẹ tako ìran Yorùbá because èdè tẹ̀sí ẹ tako ìran Yorùbá ni. Ẹ tako lẹ́sìn Ọlọ́run dẹ̀ máa tako gbogbo yín tọmọtọmọ. Àfi tó bá jẹ́ lórí òótọ́. Jẹ́ pé lóòótọ́ nìkan tẹ́ mọ̀ pé lóòótọ́ wọ́n lọ jó airport ní wọ́n fẹ́ lọ fọ́ airport ní ẹ padà wọ́n máa pa yín. Mélòó náà ti wá pa? Mélòó ti pa?
wọ́n ní wọ́n máa ṣàdúrà máa gbàdúrà lórúkọ Jésù kankan yẹn wọ́n Lady K. It's a pity lẹ́rú it's a pity ojú gbà mí ti fún ẹ tẹ́ntẹ́n ká tẹ̀ gbàgbé yẹn ní ras nìyẹn but just one nonsense kò tẹ̀ wá jẹ́wọ́ rárá tó bá tẹ̀ rán ọmọ orogun yín níṣẹ́ ẹ̀yìn òun lọ́pọ̀ orí pé kí mo fẹ́ ẹ̀yìn ọpọlọ mo gbúdọ̀ lò ẹ̀rẹ́gbọ́ ẹ̀ lọ́pọlọ nìyẹn ayé yín wára dára bí ti dára ayé ò lè dára mọ́ bó ṣe wà yẹn because láyé yìí ẹlòmíì wà tẹ́ ẹ̀ lè bẹnu àtẹ́lù nǹkan tí ò yẹ yín nìyẹn èèyàn ọlọ́run ẹ̀ lè bẹnu àtẹ́lù èèyàn tó bá wùwá rí ẹ̀ lè bẹnu àtẹ́lù èèyàn tó bá fẹ́ ṣe nǹkan rí fún odidi ìlú mà ní èyí tó yẹ yín nìyẹn ẹ̀jẹ̀ ń jà ń sìn ṣé tó máa ń ta sí èèyàn kan individual máa ń yàtọ̀ but odidi ìlú lẹ̀ ń ta sí tẹ̀bá mọ̀ odidi ìlú odidi ìran àwọn tó kú àtàwọn tó wà lórí àsọ̀ lẹ́ ń takò yóò rà pé kò yé yín graffiti nǹkan tẹ̀ ṣe yóò rà pé ẹ̀ tí mọ̀ á máa hàn lára ọmọ yín àtúbàjẹ́ lórí òótọ́ lẹ̀ dúró lórí. nígbà tó tún yá tá fẹ́ ṣe reclamation tó bẹ̀rẹ̀ sí ń dẹ́rù bá káwọn èèyàn bá lè má wà nítorí pé ṣé rẹ̀ pé ìyanu ti rí ẹ̀ ń deceive wọn Yorùbá ni ọlọ́dẹ máa deceive ilé ayé tẹ̀yìn náà ẹ̀ ń deceive wọn ẹ rò pé ẹ lè sabotage ẹ̀ kò sí nǹkan tó ẹ̀ ṣe tán to the extent most of àwọn warrior ìyanu ti rí òní warrior ìyanu ti rí òní kò ní warrior rárá Sunday Igboho ló handle warrior side gbàtọ́ ní reclamation gbogbo ọmọ náà ń bọ̀ láti bí àwọn ní ọmọ ogun 40 50 ok ẹ fún wa ní wọ́n ṣí mọ́tò wọn lè ní 80,000 ok 80,000 ẹ kó mọ́tò mẹ́rin wá wọ́n gba owó mọ́tò mẹ́rin tẹ́ mọ́ máa wá ẹnìkan ló máa dá gbé ká ló máa dá nìkan wá o tó bá dẹ̀ wá kò nílò ju 20 minutes ó ti sá kúrò ńbẹ̀ a tètè mọ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá tó ń pè ní baba white ìyẹn náà gba owó tí òun mú yàn wá ìyẹn tẹ̀ ló deceiving game gan ìyẹn baba white tó jẹ́ pé pásọ̀ ó lè máa gbọ́ mo mọ̀ dárúkọ máa gbọ́ mi àtàwọn tó ń pè ní red lion orúkọ receipt wà lọ́wọ́ mi full name original name wà lọ́wọ́ mi gbogbo ẹni mọ́ kọ́mítì send owó sí orúkọ yín wà lọ́wọ́ mi gbogbo yín ẹ̀wọ̀n parọ́ ẹ̀wọ̀n jalè ṣé mi pé à ń gbèrò ọmọ ìdíyẹ ló ẹ kó má kúnú lọ́rọ̀ yín ẹni kó má lọ sákìtàn lọ jẹun lọ́rọ̀ yín ẹ̀rẹ́ tó fẹ́ gbà yín là kúrò nóko ẹrú ẹ̀yin rò pé ẹ̀ ń fà sẹ́yìn ọmọọṣẹ́ yín kọ́lé ẹ̀yin jìṣó òun lẹ́ ń ṣe ṣé ilẹ̀ Yorùbá lè gbè yín mo fẹ́ sọ fún yín ṣé rò pé ilẹ̀ Yorùbá yín lè gbè yín ṣé mo kẹ́ ti da ilẹ̀ Yorùbá báyìí alájọbí ilẹ̀ Yorùbá àwọn òkú àwọn tó wà lórí àsùn lórí pé ìdààmú tó wà lórí ilẹ̀ Yorùbá ṣé kò ní bí yín ó ti bí yín already ó máa bí gbogbo yín bọ̀bí tó wá wò àwa tó lọ pé Ọlọ́run ẹja máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣẹlẹ̀ ọba mi yìí ọba àwa máa rí dì ní àwa náà rò pé bí atérò bá pọ̀ tẹ́yìn bá pọ̀ gan-an làfà máa tó jẹ mọ́sà ni àsọyìn méjì báyìí ó ti tó àfà jẹ mọ́sà àsọyìn méjì báyìí ó ti tó àfà jẹ mẹ́sà wọ́n ṣọ́kọ́ lẹ́yìn ló gbọ́dọ̀ jẹ́ táwa ń rò nìyẹn àsọ̀nà ọba mi ọba òkè ọba àmáwádìí ọba tó wà lẹ́yìn yóò ní tìrí ọba tí ò ti lójú rí níjọba tí ń tẹ̀lé ìyá yẹn ọba tí ò ti lójú rí ọba tí tẹ́ pé ibi tá a bá rò pé kò sọ́nà bẹ́ẹ̀ ọ̀nà dẹ̀ là síbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ibi tá a bá rò pé kò sí sọ́nà bẹ́ẹ̀ ọ̀nà dẹ̀ máa là iṣẹ́ Ọlọ́run nìyẹn wọ́n pètè pèrò ní reclamation tẹ̀lé tán ṣe lẹ́kọ̀ọ́ yẹn kò sí nǹkan tó ṣe tán nígbà tó tún yá nínú bẹ̀ yẹn wọ́n tún dá àwọn èèyàn sínú bẹ̀ yẹn náà wọ́n ta sanwó fún ta sanwó oúnjẹ ta tún sọ mọ́tò wọn wá nínú bẹ̀ wọ́n tún dẹ̀ wọ́n sínú wá ń bẹ̀ yẹn tó ń sọ pé ẹ má tún nínú nánà aláwọ̀sán bẹ̀ wọ́n ní ẹ má lọ ọmọ àpẹ nínú wọn bẹ̀ nínú àwọn tó ń tún dẹ̀ sínú bẹ̀ tó ń fi ń discourage àwọn boys tó wà ń bẹ̀ mo sọ pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn boys tó wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ lọ sàn mi ò wẹ́n ṣe bó bàbá ní balẹ̀ lé ní gbogbo tẹ wà ń bẹ̀ ṣe rí nǹkan tẹ ṣe ó dà pé ẹ mọ iyì tọ́lọ̀ ń fún yín ó dà pé ẹ mọ iyì tọ́lọ̀ ń fún yín ẹ̀yin tẹ wọ governor office lọ tẹ dúró síta tẹ dúró tọkàntọkàn pé Yorùbá nation yẹn sọ dídì wọn gbígbà ilẹ̀ Yorùbá máa gbẹ̀yìn omi nítàn yìí ẹ má ṣàdúrà mọ́ ilẹ̀ Yorùbá ti gbẹ̀yìn already ilẹ̀ Yorùbá ti gbẹ̀yìn ó ti gbẹ̀yìn àtàwọn tó wà ní governor office tó ń accept yín tó ń dà yín lámọ́ ilẹ̀ Yorùbá ti gbẹ̀yìn ilẹ̀ Yorùbá ti gbẹ̀yìn already ẹ má àdúrà yín bíntín la ilẹ̀ Yorùbá máa gbẹ̀yìn gbogbo tẹ́ bá lọ láyé ìṣáà ní gbogbo yín pátá but àwọn tó jálábòsí ilẹ̀ Yorùbá ò ní gbé wọn because Ọlọ́run rí inú ròde wọn
àwọn alálẹ̀ náà rí inú ròde wọ́n rí inú ròde ibi tọ́lọ́run náà ni ọlọ́run ló dá lálẹ̀ náà. ọba mi òkè tẹ́ ń wò yìí kò sí lẹ́yìn alábòsí wọ́n ti rò pé kò ṣeé ṣe ṣẹ́rí gómìnà ọ́fíìsì tí wọ́n wọ̀ yẹn lásán tẹ́ bá súnmọ́ yìí onítìrí ẹ mọ̀ pé mi fi pọ́n yẹn lé o màá sọ̀tọ̀ fún yín o mi fi pọ́n yẹn bọ̀ wọn bá díẹ̀ tí mo mọ̀ ẹ mọ̀ pé yes ọlọ́run rìn nílé ayé ẹ̀ yes mo tara ẹ̀ tó mọ ọlọ́run sí pé yes kò sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba mo tara ẹ̀ mọ ọlọ́run sí. nígbà táwọn ti ń pè pé gbogbo wọn mà ti parọ́ ẹni tó lọ máa kó mọ́tò mẹ́wàá wá ààrí eléyìí tó máa kó mọ́tò máa ta fún olówó gbogbo ààrí àní kan tiẹ̀ tún wà tó ń pè ní Terry Logun State ó lọ máa kó afúnlówó mọ́tò kan tún fún lọ́wọ́ kankan extra kù nígbà tó dé onìkan ló dá wá pẹ̀lú ọ̀rẹ́ kan ó dẹ̀ gba owó mọ́tò 18 passenger lọ́wọ́ wa receipt wà lọ́wọ́ mi fún ni mo gbọ́n wà lọ́wọ́ mi bì bọ̀ mo wá dé dọ́wọ́ náà orí wọn yí màmá kó proof síta fún wọn ẹ jẹ́ pé kò lo 1 hour mbẹ̀ yẹn ó dẹ̀ pé àwọn tí ó kàn wá ya picture rẹ̀ mo ti wà láláwùsá sí o òun ò rí wọn mo dẹ̀ ní kó dúró kan fi dé ó dẹ̀ tó fi fi wọn àárí mọ́ ó ti lọ bóyá ṣé fífi ó ti já dànù ṣé irú àwọn ẹ̀dá nìyẹn ṣá ṣé irú ẹ̀dá làwọn yẹn ẹ̀dẹ̀ pẹ̀lú àyín warrior but àwa gbọ́pọ́ ní nǹkan tó ń sọ fún wọn náà ń ṣe ìyẹn tó mọ́tò kan tún wọn kan náà tún gbéra látọ̀ yọ mọ́tò mẹ́rin wọ́n tún ṣe dára padà wọ́n ṣe ní pé wọ́n ní káwọn padà wọ́n tá ní kọ́ padà wọ́n ní Sunday gbòòló ní káwọn padà pé ó ní wọn mọ̀ ń pa ẹ̀ nǹkan báyìí sọ náà sọ wọ́n ní wọn mọ̀ ń pa ẹ̀ Sunday gbòòwò mọ̀ ń pa ẹ̀ reclamation Sunday wo ni ò mọ̀ ń pa ẹ̀ wọ́n ti mọ́nájọ́ sọ̀rọ̀ reclamation náà báyìí ló ṣe mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tó jọ sọ kó tó di pé reclamation déédéé gangan ó mọ̀ ń pa ẹ̀ ìyá kan ti sọ lórí ṣe ẹ̀kọ́ rí bọ́ mọ̀ ń pa ẹ̀ kò sí nǹkan tí ò mọ̀ ń pa ẹ̀ wọ́n máa padà àrò gbogbo wọn tá à ń sọ kò sí ètò ìdá padà ní gbogbo àtẹ̀yí tó parọ́ àgẹ́ ilé tí mo sọ pé bàbá white yẹn ó lọ máa pè yàn láti Ìkòròdú ó máa ṣe gbá ó máa ṣàwo irọ́ gbogbo wọn kò parọ́ ẹ wàá mọ̀ pé lẹ́dàá yín lẹ̀ parọ́ fún ṣá ẹ ti ṣe lẹ́dàá yín nítorí yẹn ni èmi sọ ẹ ti ṣe lẹ́dàá yín kò yẹ yín ẹ ti ṣe lẹ́dàá ṣẹlẹ̀ tẹ dúró yẹn ó dà pé ẹ ti mọ ìyìnkàn tó lọ́ máa ṣe sí ilé ayé yín ẹ̀yin tẹ dúró tẹ wà níwájú gan tẹ wọlé tẹ dúró síta ẹ mọ yìí lọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ mo ti mọ̀ pé ìtàn tó ń sọ sínú Bible ń jẹ́ yẹn pé òótọ́ ni pé nígbà tẹ́nìkan kó mukun 10,000 nígbà tó yá Ọlọ́run kan reduce wọn sí 300 péré ló lò ibẹ̀ mo ṣe pé yes lóòótọ́ ni kí wọ́n bẹ̀rù Ọlọ́run ó jẹ́ kí n súnmọ́ Ọlọ́run pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn mínísítọ̀ yìí níjọ́ tó ṣẹlẹ̀ ní Lagos fún reclamation yẹn ó jẹ́ kí n súnmọ́ Ọlọ́run màá sọ̀tọ̀ fún ó jẹ́ kí n súnmọ́ Ọlọ́run ibi tó náà tún wá gbógun ẹ̀ dé ibi tí ya ìparí iṣẹ́ ló ń sọ pé sẹ́ ó ní kò sí wàhálà ó ní tó bá ti jẹ́ Yorùbá níṣẹ́ ilẹ̀ ní wàhálà àrí flag sálẹ̀ nù àtúnrí sí yànà pàjá àdé kò sí dààmú kí wá lẹ̀ ń pọ́njà bẹ̀lẹ̀ kí lẹ̀ ń pọ́njà bẹ̀lẹ̀ làkìsà kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbìn kí lẹ̀ gbé tẹ̀ ń gbìn tẹ̀sán gbẹ̀dú kókókó tẹ̀ gbé kókókó iná ni àga Kóyìkì ẹnu pọ̀ gbogbo a máa gba sẹ́mi kọjá a máa ṣe gbà owó ọ̀dà lẹ́nu báyìí ṣáyé ò ti bàjẹ́ báyìí tí ìdúró lórí òtítọ́ tó dẹ̀ mọ́tọ́ Kóìkì ó mọ́tọ́ ọgbẹ́ signature wọn bí kan ó mọ́tọ́ mi ní sọ jù báyìí signature wọn bí kan ó mọ́tọ́ bọ̀ àbòsí tọ́lọ́run dá ẹ bọ́ nítorí ìjẹkújẹ tó fẹ́ jẹ òun ló ń ṣe Kóìkì ó dẹ̀ báyà rẹ̀ jẹ́ ó bọ́lá ẹ jẹ́ it's a shame ó bọ́lá ẹ jẹ́ nítorí wà lóyà sẹ́nìkan ayé ẹ̀dẹ̀ bàjẹ́ òòró tọmọ mọ́ ẹ gbogbo a máa gbé bọ́ọ̀mù a máa fẹnu ọ̀pọ̀ náà ó lè fẹnu fọ́ gbogbo ìlú ìrọ́pọ̀ ṣe rí láyé ẹ̀yin mo fẹ́ sọ́mọ yẹn ẹ bẹ̀rù Ọlọ́run jù èèyàn lọ kò sí ẹ̀dá tó lè jẹ́ kẹ́ bẹ̀rù òun tó Ọlọ́run ní kẹ́ bẹ̀rù èèyàn lọ kò sì yàn tẹ́ ń wò yẹn èèyàn fútu fẹ́ gbogbo tó gbé dání àfọ̀ṣẹ́ olúgbó wọn ni o gbogbo pàtí tó gbé dání Ọlọ́run bá mi òkè ló ní bọ̀tí wọ́n bá dọ̀rọ̀ mọ́ kó bá pé kò ní jẹ́ fún tó bá sá kò ní jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún kò ní jẹ́ ẹ̀dánwò kò ní jẹ́ ẹjẹ́ àtẹ̀sẹ̀ bọ́ kò ní jẹ́
mo sọ bẹ́ẹ̀ fún yín kò lè jẹ́ mo gbọ́ pọ́n náà ń sà ẹ ṣe gbogbo ẹ̀ ń sà ẹ lè máa sà káìtì lẹ̀ ń sà èmi ò rí pé ń sà ọkàn gbogbo tẹ́ sa orí yín ló máa dálé lórí ṣé ìdálé lórí láàrin ṣe fi ń tú báyìí. The next on the 31st mo tún bàbá Akintoye náà tó tún wá sórí social media máa yẹn kàn sọ irrelevant something kò tiẹ̀ n tún kàn sọ I don't know mi mọ bí bàbá yẹn ṣe ń kó pẹ̀lú kí wọ́n kàn máa deceive kó dẹ̀ máa parọ́ ojú kúrò kó dẹ̀ dúró sórí social media ní Professor Banji Akintoye I can't get it mi kò yé mi ṣá I don't know how you can have that kind of soul that kind of strongness to come outside in public and betray a whole nation. Bí mo ṣe nírú conscience báyẹn, níbo lè ti rí. There's something is wrong. Something is wrong. Mo dẹ̀ tún rí tán sẹ́nu tán rí ṣé àwọn tẹ̀rù flag banner làwọn rí lógun sí. Ṣé tí ò bá sí ìyá ẹ̀ tó ṣiṣẹ́ débi tó dé yìí ṣé yín lè débi tẹ̀ ẹ̀ ń tẹ́pẹ́ ń bẹ̀rù èkó lásán ń tẹ́pẹ́ ń bẹ̀rù láti ṣe ọlọ́run ọba ṣeré ọlọ́run ọba yẹn ọba wa má rí di ni o ẹ dúró tọ ọlọ́run ọba nìkan ló lè ṣe ọlọ́run ọba ló ń rìn ìrìn àjò ilẹ̀ Yorùbá yẹn ọlọ́run ọba ló ń rìn kò sẹ́ni bọ̀ kò sálágbára náà kò sí jòyè náà kò sẹ́ni tẹ búra fún náà kò sẹ́ni náà wọ́n ń gbẹgbẹ́ òṣìjà ní búrò owó fowó nìyẹn búra yamayama òṣìwọ́ tẹ́ ń dọ̀tí láì ẹ̀ ń balẹ̀ ilé ara yín jẹ́ ẹ̀ ń búra fẹ́ nìkan búrò òṣìwọ́ nìyẹn ìṣèké búra fún lẹ́yìn fúnran Yorùbá ẹ̀ ń búra fún èèyàn kan irú èèyàn who is that person tébọ̀ náà tó yẹ kí búra fún tí ò yẹ yín pọ̀ gan ẹ ti overrating ló ń pa yín kú nílẹ̀ Yorùbá overrating kẹ́ máa overrating yàn ohun tí ò sí tẹ́ máa parọ́ kọ́ máa borọ́ mọ́lẹ̀ overrating ẹlòmíì inú yín gan strong ju ẹ tẹ́ ń retí lọ ń tẹ́ yọ yín ni ẹlòmíì strong ju ẹ tó retí lọ mo sọ fún yín ó dàbí kò yẹ yín tó bá yá ayé mo ì máa sọ tán tó bá yá máa tú síta ẹ̀yin tẹ́ ń retí ẹlòmíì tí ẹ̀ retí rárá ó strong jù lọ táwa mọ̀ bọ̀rọ̀ tí ìdíbẹ̀ yẹn ni mo kó yá mara máa yọ díẹ̀ mi ráyè ṣó rọgbẹ̀tẹ̀ lẹ́nu because iṣẹ́ pọ̀ lẹ̀ bọ̀ bàbá Akintoye lójú gbà mí tì fún bàbá yẹn bí bàbá yẹn will put himself into this kind of shame tún wá o tún wọ́n sọ àwọn kan wọ́n ṣe declaration wọ́n ṣe reclamation it's just a shame bàbá Akintoye ṣé ẹ̀ láwọn ọmọ tó ń sọ fún yín ṣá pé what you are doing is wrong kò sẹ́ni tó sòótọ́ fún yín bọ̀ ìwọ ní fún níwàlẹ̀ because you been doing it long time mo ti sọnù ṣé omi kan ni mo ní ẹlòmíì àti máa ṣàbùrú àti máa rò pé ó lè ti máa ṣe bí 50 years ó ní mọ̀ pé ọlọ́run rẹ̀ kan ọlọ́run amọ̀mọ́ ti síta kí wà yẹn kí gbogbo àgbáyé lè rí òun ló ṣẹlẹ̀ sí Professor Banji Akintoye báyìí I have proof Professor Banji Akintoye tẹ́pẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní ordinary paper yẹn kan lásán ẹ̀ ní proof pé lẹ́tà tẹ́kọ̀ sàbújá bó dàbújá ẹ̀ ní a discover l'Abuja lẹ́tà tó ní kẹ́kọ̀ọ́ sàbújá tí ètò ní kẹ́kọ̀ọ́ kò dàbújá kò sí lẹ́tà kan bẹ̀ wọ́n rí bring out the proof wọ́n ní ẹ̀wọ̀ date wọ́n ní kí lẹ̀ rò kí ni èròǹgbà yín ṣé ẹ fẹ́ kàn gba Yorùbá nation ni àárín yìí ò yé mi mo kàn rò gbogbo pàṣẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ń follow Yorùbá nation mo kàn rí pé owó nìkan lẹ́kọ̀ọ́ ń gbà just money anything with money that's all gbogbo àwọn tó jẹ́ àwọn good elite ilẹ̀ Yorùbá gbogbo wọn ti sún sẹ́yìn torí yín tó bẹ́ẹ̀ ṣe ń handle ẹ̀ then play the dictatorship nínú ẹ̀ they saw the politics they saw Yorùbá nation the politics they saw the thug okay nínú àwọn tó ń lọ ṣe reclamation nílẹ̀ Yorùbá wọ́n tún threaten wọn báyìí ṣílù life la fẹ́ live ẹ̀ tún threaten àwọn tó ṣe reclamation tó bá jẹ́ kó ń sàn ẹ̀ ń threaten àwọn boys yẹn báyìí ẹ̀mọ Yorùbá wọ́n threaten àwọn boys yẹn ní báyìí o wọ́n bọ́ ṣe fẹ́ pa wọn o tó lẹ́ ń gbẹ lẹ́nu mi yẹn wọ́n threaten wọn báyìí o
mo sọ pé Yorùbá ló ń ṣe Yorùbá bọ̀ àṣírí màmá tú kò yá ni o Yorùbá ló ń ṣe Yorùbá o voice note kúnlẹ̀ rẹpẹtẹ Yorùbá ló ń ṣe Yorùbá Yorùbá ló máa fẹ́ lójú tó máa fata sẹ́nu nínú ìrìn àjò yìí Yorùbá ló di òun ṣe mí òun gbà mí Yorùbá nínú àròjò yẹn wà nínú àjò tí mo rí tí proof wà nílẹ̀ òun ṣe mí òun gbà mí ó wà nínú àjò yìí tó bá rò pé Ọlọ́run èèyàn ò rí ẹ Ọlọ́run bò kò rí ẹ wọ́n tó tàbà sókè tó yí do borí yẹ̀yẹ́ bíntín báyìí lókù yẹ̀yẹ́ bíntín báyìí lókù bíntín lókù àfi k'Ọlọ́run yẹ̀yẹ́ yín fúnra rẹ̀ k'Ọlọ́run yẹ̀yẹ́ fúnra rẹ̀ tó bá bẹ̀rẹ̀ abẹ́ fọ́ balẹ̀ fún yín èèyàn lábù sí ẹ̀dá it's a shame Yorùbá àti wọ one chance but one chance yẹn Ọlọ́run ti yọ wá kúrò nù ẹ̀ one chance yẹn Ọlọ́run ti yọ wá kúrò nù ẹ̀ àwọn àgbà scammer but it's just a shame it's a shame pé ìran Yorùbá àríbáyé mo ti sọ ọjọ́ kan mo ṣojú kan mo ní 80% Yorùbá wọn ò dá ara wọn là ń rí yìí o ọ̀tọ́ mo sọ fún yín Yorùbá ló máa tún tó funfun síta bọ̀ inú ẹ̀ dúdú ni Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ mo rí ó hàn gidigbe bó ṣe hàn sáwọn ọmọ Yorùbá tó ibi tí orí mi kú sí wọ́n ìmọ̀ pé ẹnìkan tó bá sẹ́nìkan àwọn ò lè ṣe ilé ayé ṣẹ́ni pọ́ lóhun fẹ́yìn lógo ni ṣe bí kan tí ìyá ní tìrì ṣe kó ní kálukú kó ní gbogbo àwọn yóò tó rógo lò but àwọn ilé pogopogo àwọn tẹ̀ ń tẹ̀lé àwọn ilé mẹ́pọ̀ ògo yín kẹ́yìn má lè rógo yín lò ní it's a pity pé understanding yẹn ò sí bóde ẹ̀wà dẹ̀ bóyá ó bí àbí ìrànkan ni but ìgbà mi yẹn máa ń pà fún ẹ̀ mọ́ tó mọ̀ pé nǹkan tó bá ṣe kínní ó máa jẹ́ oríire fún wọn títí láé ó máa jẹ́ oríire fún wọn náà títí láéláé ṣé gbogbo àwọn tán lọ ṣe reclaim lẹ́kọ̀ọ́ yẹn àwọn the first person tán ṣe reclaim níran Yorùbá bórúkọ ṣe máa ń bẹ̀ títí láéláé nìyẹn àwọn tó kọ́kọ́ ṣe àwọn torúkọ máa ń bẹ̀ títí láéláé nìyẹn bórúkọ ṣe máa ń bẹ̀ títí láéláé nìyẹn ilé ayé àwa àlọ́ abẹ́sọ̀ yín di King Kong sílẹ̀ Yorùbá ẹbẹ́sọ̀ yín di ẹwọ́ lọ́dún sílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí ń bọ̀ kò yá ni ọ̀rọ̀ yìí ń bọ̀ tó bá dójú ẹ̀ ọ̀rọ̀ jáde because mo fẹ́ kọ́ lọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ náà bọ́lọ́n ti bẹ̀rẹ̀ already mo dẹ̀ ń gbọ́ wuyewuye Professor Akintoye it's too late for the head to cry now Professor Banji Akintoye gbogbo yín tẹ́wàá kú tọ́nu it's too late for the head to cry lọ́rọ̀ yín ẹ ti dalẹ̀ Yorùbá dalẹ̀ ní alátakò lè Yorùbá lẹ jẹ́ Ọlọ́run adé takò yín náà àfi tó bá yẹ pé lórí òótọ́ ni nǹkan tẹ́ ṣe wàá fi ràn yín sílẹ̀ fún ìyà jẹ wọ́n fẹ́ gbà ràn yín kúrò nínú ẹ̀kọ́ ẹrú ẹ̀yin ní rọ́ Professor Wálé dínà sọ ó ní ó dìgbà tó lulẹ̀ bá lulẹ̀ tó dẹ̀ tẹ̀dẹ̀ mọ́ pé tó ń bá sign tó ń bá ṣe lè vote ẹ ti sign under amalgamation míì odidi professor and you are kidding and toying with 60 million Yorubas. Tí kò sí ẹ̀ ní advice tó ń bá yín sọ̀rọ̀ but born of the same feather ní gbogbo yín. Ìtàn ti kọ́ ilé fún yín náà ó máa wà nù tán gbogbo iṣẹ́ tẹ́ ṣe gbogbo àbòsí ọ̀dàlẹ̀ tẹ́ ṣe fún Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká máa dúpẹ́ pé Ọlọ́run ti ṣe ó ti ṣe bí lórí template yóò ní tìrì ní gbogbo ìfẹ́ ìjọba lórí mo lórí tí kó èkì tọ́nà tó máa rí fly káàkiri bí àmì ìwé mo ti sọ̀rọ̀ ẹ̀dí tó máa rí fly káàkiri ṣe bí lórí template yẹn lẹ́fẹ́ lò gbogbo yín sórí template yẹn lẹ́fẹ́ jókòó lé lórí ẹ máa bọ̀ n tí ò dá kò dá láyé kí wọ́n máa ṣe rere máa dá ó yẹ kójú tì yín gbogbo yín ó yẹ kójú tì gbogbo yín rárá pátápátá onítìjú ní gbogbo yín lórí ebèrè ẹ tàn ẹ dà ẹ ṣe gbogbo ẹ parọ́ mẹ́ tó kọ́ àwọn mídíà kan máa bú Ọlọ́run dẹ̀ yẹ̀yẹ́ gbogbo yín Ọlọ́run ti yẹ̀yẹ́ gbogbo yín báyìí ìyá ẹ̀ máa declare ó tún reclaim
ẹ̀yin ò rí nǹkan kan ṣe fọ́dún mẹ́ta ẹ̀ rí nǹkan ordinary radio ẹ̀ ṣe tì ordinary radio ẹ̀ ṣe tì ẹ̀yin aláṣẹ tì tẹ kóra ẹ̀ jọ ordinary radio ẹ̀ ṣe tì bàbá Akintoye tẹ bá wo ordinary 1000 petition ẹ̀ ṣe tì ìyá ìdè ó ṣe 5 million aláṣẹ tì níyẹn ní gbogbo yín ẹ̀ kàn ń gbáwọ́ ọmọ Yorùbá ẹ̀ ń parọ́ tàn wọ́n tẹ̀dẹ̀mọ́ lọ́kàn ara yín kọ́lọ́hún bí gbogbo yín ọlọ́run adé dá fún gbogbo yín owó tútù owó ooru ẹlòmíì talé tọ̀nù ẹ̀ lórí ẹ̀ ìwọ́n lè pẹ̀lú ìyẹlẹ́sẹ̀ yánmayàn pẹ̀lú ọlọ́run àbí gbogbo yín ẹlẹ́dàá ọmọ Yorùbá bí àtẹ̀yí tó kú àtẹ̀yí tó wà lórí àṣà àtẹ̀yí tó rẹ̀ lọ́wọ́ àtẹ̀yí tó ti bí ọmọ bí yín ọmọ bí yín láìpẹ́ láì jìnnà wọ́n dálẹ́lẹ́wọ̀ yẹn ó ti wà ní ìwé ìtàn pé Professor Banji Akintoye ó di bọ́ǹkì ilẹ̀ Yorùbá dọ́kúmẹ́ntì ilẹ̀ Yorùbá tó jẹ́ authentic tí ò rí nǹkan múlẹ̀ petition ó tún di bọ́ǹkì declaration Professor Banji Akintoye because you are the one who said it on the social media orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ ó di bọ́ǹkì ẹ̀ reclamation náà ó tún yá ó tún bọ́ social media ó tún di bọ́ǹkì ẹ̀ ó wá ń wá peace nsìn peace wo lẹ̀ ń wá Victor Taiwo ṣé kò ní kọ̀tẹ́ ṣe fún bàbá yẹn gbogbo àwọn professors àwọn elite wa Professor Banji Akintoye ṣé kò ní kọ̀tẹ́ ṣe fún gbogbo wọn tán kúrò ní tán sá kúrò nídìí struggle gbogbo ó tẹ gbà ṣe lè ṣàkáǹtì fún no transparency I'm challenging all of you no transparency nígbà tó tún yá wọ́n fẹ́ ṣe declaration and everything ìyẹn Sunday Igboho náà the same thing wọ́n tàn yáyìn títí ó dìde lásì ó jákulẹ̀ kí lè ṣe tán gbogbo agbára tẹ ní tẹ fi lè báyé èèyàn jẹ́ lẹ ti lò tán tẹ fi lè parí ìrìnàjò Yorùbá lẹ ti lò tán ọlọ́dẹ vindicate ìyá yẹn ó dẹ̀ declare ó tún reclaim it's a shame on you it's a shame on you ó yẹ kójú tì yín ó yẹ kẹ́ torí yín bá bẹ́ bí ostrich ni torí sórí yẹpẹ̀ it's a shame peace ò lẹ́ ń wá ọmọ sọ fún ẹni tí ò bá da kò da èyàn tó bá ti ń dà nǹkan rú tipẹ́tipẹ́ kò lè kúrò nínú ìwà ẹ̀ ìwọ ò lè fún níwàálẹ̀ Yorùbá amòwò yẹn ìwọ ò lè fún níwàálẹ̀ so kílẹ̀ ń sẹ́tù èrè fún pọ̀ ìmọ́lẹ̀ àtòkùnkùn lè dúró pọ̀ ìmọ́lẹ̀ àtòkùnkùn wọn lè dúró pọ̀ so leave it let's call the spade àwọn ọmọ Yorùbá tàtà ẹ̀ dìde a máa bẹ̀rẹ̀ sí ní reclaim yẹn máa ṣọ́ra o wọ́n ti ń dà àwọn èèyàn kan máa wá ẹni tó bá ń lead kan máa pa wọn àti ń gbọ́ yẹn o ó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ o so mo fẹ́ fi sọ fún gbogbo ọmọ Yorùbá gbogbo tó bá ń ṣe ìtọ́ bá dé ọmọ Yorùbá tó ń ṣe Yorùbá tó jẹ́ the same Yorùbá nation ló ń ṣe tó ń para wọn tó ń lọ ń pa leader tó ń léra wọn ìran Yorùbá ni o ara wọn tó ń gbógun ti Yorùbá náà ń ṣiṣẹ́ yẹn o ara wọn tó ń takùlẹ̀ Yorùbá náà ń ṣiṣẹ́ yẹn o Nàìjíríà ò takùlẹ̀ Yorùbá o Nigerian government ò takùlẹ̀ Yorùbá o Yorùbá government tó wà ní aláwùsá wọn ò takùlẹ̀ Yorùbá o àwọn tájọ́ ń pariwo Yorùbá nation ni o ara àwọn tájọ́ ń pariwo Yorùbá nation ni o òmùsẹ́gun gbogbo ọmọ Yorùbá o fẹ́ gbogbo ẹ̀yin warriors ẹni ọ̀tọ́ máa ránṣẹ́ ẹ ṣọ́ra yín o wọ́n ti ta àwọn ẹ ṣọ́ra yín bọ̀ kó sí nǹkan tó máa ṣẹlẹ̀ mo sọ fún yín ibi tó abadé lẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ti di gbígbà ẹni tó bá rán yín iṣẹ́ kú kẹ́ má fọpọlọ sí àtiwọ́ tó ránṣẹ́ ò ní dọ̀là ò ní díjọ́ kejì tó máa ránṣẹ́ yẹn ò ní díjọ́ kejì tó máa ránṣẹ́ ò ní dọ̀là ńjọ́ tọmọtọmọ máa wọlé ni orí àsọ̀ ló máa wà ńjọ́ náà lọ tó máa ránṣẹ́ òṣì tó máa ránṣẹ́ ìyá orí àsọ̀ ló máa ńjọ́ yẹn àṣẹ́gun mọ́ ìsọfún ilé ni gbogbo ọmọ Yorùbá tó bá rán sí Yorùbá kó máa lọ tákù Yorùbá kó lọ pa ọmọ Yorùbá kan ayé ẹ̀ máa bàjẹ́ ni inú ẹ̀ máa bàjẹ́ lójú ẹsẹ̀ níjọ́ tó bá ti sọ ẹ̀ báyìí káìsàn kí òṣì kó máa bò mọ́lẹ̀ níbi tó bá wà pẹ̀lú àṣẹ Ọlọ́run ni gbogbo àwọn ọmọ Yorùbá tó ti kú tẹ́pẹ́ inú ìrora inú òṣì inú ìyà ni náà fi kú ìmí tẹ́pẹ́ kò gbádùn ilé ayé kí ẹlẹ́dàá wọn kan dìde gbogbo ẹ̀dákẹ́dàá tó bá ti náà takù reclamation kí òṣì kí Ọlọ́run kó wọn bá rí wọn mọ́lẹ̀ kó máa fún wọn láìsàn tó má ti ẹ̀rọ lásán kọ́nà bá ìsàsùn wọn lára kọ́nà bá dé wọn mọ́lẹ̀ ẹni tó bá ránṣẹ́ ibi tó bá ti lọ kó má débẹ̀ kó dànù bí omi ṣọwọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ni mo fàṣẹ sílẹ̀ ni o pẹ̀lú àṣẹ mo fàṣẹ sílẹ̀ ni o Ọlọ́run mo fàṣẹ sílẹ̀ ni o Ọlọ́run kò sọ ma pé wọ́n lọ́run ọba wọ́n ló ń rìnrìn àjò ìwọ lọ bá láṣeyọrí
gbóyin tẹ́ ń gbé náà pọ̀tẹ́ ẹ fẹ́ dàrú ẹ lè rí nǹkan dàrú ilé ayé yín ló máa dàrú. Mo fẹ́ stop fídíò yín bí báyìí tó bá di pé ẹnìkan náà ní ẹja kódà ká kúra bọ́tà ká máa bẹ̀ sí kó proof bọ́tà ká máa kó proof bọ́tà ó dà pé táwa máa kó bọ́tà bóyá máa tún yé wọn jù báyìí lọ bọ́tà wa ń ṣọ́ọ̀kì kan máa dàrú ni ẹni tó bá ní pé báwo ni tòun ṣe jẹ́ kò bọ́tà bó kò ń ṣẹ̀yìn rẹ̀sẹ̀rẹ̀sẹ̀ tó máa kó bọ́tà yẹn gbére tó máa kó bọ́tà yẹn kò ń ṣẹ̀yìn gbére òṣì yẹn kí bàbá yín kó bọ́tà ká máa jù síta kò ń ṣẹ̀yìn gbére yẹn no irú nọ́sẹ̀nsì wo nìyẹn a ní ká gba over 60 million Yorùbá ká Congo ní ẹ̀yìn wọn dènà ọbẹ̀ èyí tó ń ná náà pé kẹ́ máa lọ wá àwọn tó bá ń ṣe reclamation kẹ́ ló máa pa wọ́n ta ló ṣe kẹ́ máa èyí dènà Yorùbá ní ilé ayé ilẹ̀ ń bàjẹ́ ilé ayé ọmọ ilẹ̀ ń bàjẹ́ ògo ilẹ̀ ń bàjẹ́ ògo ilẹ̀ ń bàjẹ́ àwọn tó rán ilé kò sọmọ wọn kankan nílẹ̀ Yorùbá kò sọmọ wọn kankan Nàìjíríà ọmọ abroad ní gbogbo ọmọ wa ẹ̀yin wá jókòó síbẹ̀ wọn á ran yín iṣẹ́ irú tẹ́ ẹ̀ fọpọlọ sí kò wọ́n náà fẹ́ jẹ́ náà tó pé yes mo contribute pé ìran Yorùbá tó fi kúrò lóko ẹrú mi ò ta kó ràn mí. Bàbá Akintoye ṣàmọ́ pé kò ní ọ̀kan ṣe bá mọ̀ tẹ́lẹ̀ pé wọn ò ní wọn ò ní pé wọn ò ṣe ọ̀kan ṣe bá mọ̀ tẹ́lẹ̀ pọ̀ pẹ̀lú àtakò wọn tẹ́lẹ̀ nígbà táwa rí pé wọn ò ní ọ̀kan padà ẹ̀ṣẹ̀ ń sọ fún pé àbábá yìí ẹ̀ ní ọ̀kan ẹ̀ ń parọ́ fún wa ṣé bí kò tó fa nìyẹn tó máa ní ọ̀kan yìí Bàbá Akintoye kó gbé bọ́tà 3 years tí wọ́n ti kó kọ́ tẹ̀ gbé proof kankan síta rédíò wọn ṣe ti rédíò $70 náà ṣe ní íńtánẹ́ẹ̀tì náà fẹ́ náà ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ gan tún bá ẹ̀ tó ń lẹ́nu bẹ̀ tàdé máa tó lẹ́nu bẹ̀ ó máa ṣe òun ẹni lórí òní fìlà ṣẹ́rí mọ́ sọ ọlọ́run ṣẹ́rí mọ́ sọ ìtọ́ra mọ́ ti sọ tán yẹn àní ọlọ́run ọbẹ̀ ẹ̀sùn lọ́lọ́run tí wọ́n bá ti ń ṣe kàtípẹ́ tó bá rí pé ẹ̀dá òró òun pọ̀kù mẹ́pọ̀ lọ́run róhun òun lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀run àwọn agbẹ́ sókè àwọn agbẹ́ sí gbogbo àgbáyé àwa fi irú ìwà àwa fi hàn gbogbo àgbáyé òun ló tó ń ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn tá a mọ̀ pé èèyàn báyìí ni wọ́n tàbí pé èèyàn gíga sọ ní dọ̀tí ni wọ́n ọlọ́run bàbá mi ní ṣèkà láyé tèmi o mi ní ṣàbúrú mi ní dènà ọmọ làkejì mi o àgà lórí ìran Yorùbá yìí kó má tẹjọ́ ìran Yorùbá Ọlọ́run ti má fi sinmi lọ́kàn má jẹ́ àdánìkan jẹ́ má jẹ́ larọ́ ọmọ làkejì má jẹ́ ṣọmọ elénìní lẹ́yìn ṣe fún ọmọ Yorùbá yìí bọ́ ilẹ̀ Yorùbá bí yín o wàláì tàláì ẹ ti mú mi Yorùbá ẹ ti tẹ̀lé àbí yín o pẹ̀lú gan bẹ́ẹ̀ bá tẹ̀lé Yorùbá máa bí yín ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tọmọtọmọ tẹbítẹbí á máa bí yín ni because ọ̀dájú abiyamọ ní gbogbo yín dẹ̀ wáwọ́ lórí obìnrin kan ẹ̀dá láàmú ẹ̀fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ ẹ̀dá tó fi lórí reclamation tó fi lórí declaration ẹ̀dá láàmú ẹ̀parọ́ ẹ̀bọ́ sórí social media kọ́ àwọn ajá àwọn ọmọ onídọ̀ àwọn olórin ẹ̀kọ́ wọn síta ìwà àgbàlagbà dẹ̀ wà bí òde sọ anything gbogbo ẹ̀yin tẹ̀ wà ń bẹ̀ tẹ́ jẹ́ leader ẹ̀ sọ anything rárá ìwà àgbàyà lẹ́wọ̀ gbogbo yín ìwà àgbàyà tí ò dání àgbà tí ò dání èèyàn bú ni èèyàn tí ò dá èèyàn burúkú ní ẹ̀dá tí ò dá ní inú yóò mọ́ ẹkùn ń tẹ́ ń ṣó fáwọn ayé tó lójú sómi ọ̀tọ̀ ní bọ̀ inú yóò mọ́ ẹni tó bá jẹ́ tó mọ́ súnmọ́ lọ́run tó jó lóòótọ́ tó bá rí yín tó bá analyze yẹn mẹ́ pé ẹ̀dọ̀tí nínú ẹ̀dọ̀tí èèyàn dọ̀tí ní inú yóò mọ́ kò dẹ́ kó rí bẹ́ẹ̀ bọ̀bọ́ náà ṣe ṣẹ̀dá yín nìyẹn because ẹ ti ń ṣe ti pẹ́ Ọlọ́run fẹ́ fẹ̀ sí yín hàn ta ni ẹ̀sìn dáyẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ẹlẹ́sìn ní ọ̀rẹ́gbẹ́ Ọlọ́run láyé yìí kò sí àṣegbé àṣepamọ́ ló wà kò sí àṣegbé òun lélẹ̀ ẹ̀sán lélẹ̀ ẹwà Bàbá Akintoye láyé UPN tó ti ṣe gbogbo ọ̀rọ̀ pẹ̀lú UPN tó ti dá àbáwó lọ́wọ́ ń gba ẹwùgbà tó ń jáde ń sìn lọ́jọ́ alẹ́ it's just a fact èmi ò mọ̀ ọ́ it's just a fact. 3 years any co produce finance and everything accountability nothing ó yẹ kàn probe ẹni ó yẹ kàn America máa probe ẹni ó yẹ kàn probe Bàbá Akintoye tí wọ́n jẹ́ kàn probe bàbá yẹn let them probe him gbogbo finance owó ọmọ Yorùbá kàn kó síta kàn ṣe account gbogbo wọn let them probe them America ti bàbá 90 wọ́n ti wọ́n ṣàlẹ́wọ̀n 100 years wọ́n mọ̀ pé 90 years wọ́n tún fún lẹ́wọ̀n 10 years àbí 100 years wọ́n mọ̀ pé 90 years òdi ni kò àníkà kó gbogbo sentiment kúrò. It's just a fact. Fact Ninja based on.
3 years this man has done nothing with all his cancers. Tu peux kankan block ẹlòmíì tó fẹ́ ṣe nítorí kíni. The only woman tí ò gba owó lọ́wọ́ ọmọ Yorùbá kò gba sísì kò béèrè £1 lọ́wọ́ anybody after máa tún nọ́ta pọ̀ sí ni. Kò béèrè £1. Ó dẹ̀ ń ṣe ẹnirọ́ ni ẹ dẹ̀ filẹ̀ ẹ ṣe tí eléyìí tẹ́ ń ṣe dà ẹ rí nǹkan ṣe. I can't just understand. Irú mentality wo nìyẹn? Irú ronú wo nìyẹn? Irú ẹ̀dá wo ló ń ronú báyẹn? Kò bójúmu. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Gbogbo lẹ́ka ṣe bàbá bá máa sọ̀rọ̀ rubbish. Níbo ni òkùnkùn àti ìmọ́lẹ̀ ti máa dúró pọ̀ rí? Kò ṣẹlẹ̀ rí. Òkùnkùn máa paradà ní. Ìmọ́lẹ̀ tí mọ́lẹ̀ bá dé òkùnkùn máa paradà ní. Ó dẹ̀ ti paradà bá Yorùbá nation ti dé. Ìmọ́lẹ̀ ti dé. Kò sí kan tẹ́ ẹ̀ sọ tán. Bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n ná arrest sí Kogi. Kò ń ṣe Yorùbá nation náà arrest máa yẹn fún. Kò ń ṣe Yorùbá nation. Máa yẹn ti ní problem pẹ̀lú bọ̀bọ̀ tó wà lọ́ṣùn gọ́vnà tó wà lọ́ṣùn tó ẹ̀ṣẹ̀ jẹ yìí. Kí lórúkọ ẹ̀? Adeleke. Wọ́n náà ti ní ṣùgbọ́n kò ń ṣe Yorùbá nation. Kò ṣe kó tó lọ rí flag náà tí wọ́n gbọ́n parọ́ òṣìkiri. Ó lọ́nà lọ ya àwọn àmì tó ń lọ ó yà wọ́n níbi fine ó yà wọ́n but kí ló ń sọ wọ́n sọ pé wọ́n ti bọ́ǹbù àbí something like wọ́n ti bọ́ǹbù whatever bóyá bọ́ǹbù àbọ̀ wọ́n no take over ṣé Kaba náà pé ọ̀sán àbí Jẹba I don't know Kaba or something like that náà pé. This man have other issue kò kí ṣe Yorùbá nation náà mú fún. Mo gbọ́ fi yẹn táwọn èèyàn jù kìnnìkan bàbá Sasun this and that. No, it's not. Kò ṣe Yorùbá nation. Nigerian army ò disturb Yorùbá nation. Nigerian authority ò disturb Yorùbá nation rárá. Àti kọjá level àwọn ọ̀tá ẹgbẹ́ wọn lọ máa bribe ọlọ́pàá àwọn ọ̀tá. Criminal ló máa ń bribe ọlọ́pàá. Criminal ló máa ń mọ inspector. Criminal ló máa ń mọ DPO. Kí ló fi DPO ṣe? Criminal ló máa ń mọ̀ wọ́n. Adẹ̀ tí gbọ́ pé wọ́n fi Yorùbá nation wọ́n fi ṣe business. Wọ́n ní kán lọ arrest wọn. Àwọn náà máa ṣe mí. Àwọn náà máa gbà ẹ́. Àti gbọ́ yẹn náà. Oríṣiríṣi atrocities. It's a shame. Tẹ bá rí atrocities àwọn míì ṣe ẹbí pé ṣé ọmọ Yorùbá lè ṣá? Ṣé ọmọ Yorùbá lè ṣá? Ṣé lè mọ Ọlọ́run ṣá? Pẹ̀lú bí mọ́ṣáláṣí ṣe kúnlẹ̀ Yorùbá tó àti church bóyá pọ̀ tó. It's just a shame. It's a big shame o. It's a big shame. But ìtìjú ló jẹ́ fún ìròyìn o because ó máa wà ní òwe tán. Gbogbo tẹ ṣe is written gbogbo ó wà dotted everything. Ṣílé ayé nìyẹn. Kí lẹ̀ ń gbé. Kí Professor Akintoye kó tẹ̀ wá ṣe orí yẹn kó ṣe bóyá ọmọ ṣe ń bóyá kó ní no ẹ má bóyá nítorí ọ̀nà ara wa ni kó ṣe bí àgbà ṣe bí àgbà rárá. Mo sọ pé gbogbo leadership yín zero. You need to ṣe declaration. Ẹ tẹ̀lé declaration kó tẹ̀ fi wọ́n lè kó máa ṣe tiẹ̀ kó máa support ẹ̀ bí ẹ̀ ṣe pọ̀ kó máa support ẹ̀ ó máa mú orí yàn yá. It's a pity. Mo sọ pé your leadership is just too bad. You are a bad leadership. Bad one. Mo gbọ́ pọ́n ẹ fẹ́ máa apologize fún ta ni láago mélòó tá a ti gba Yorùbá nation tán tí ìlérí yín tọ́lọ́run ò múṣẹ àwa máa Ọlọ́run ní máa apologize sí ọmọ Yorùbá ò ní dá apology anybody mọ́ báyìí kò sọ́nà tí ń rìn Ọlọ́run la fẹ́ máa dúpẹ́ fún báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde tẹ́ bá lọ ń dúró pé bàbá kan tó pẹ́ búra fẹ́ nìkan bẹ́ẹ̀ ní jáde ẹ̀ ń tanra yín ayé yín lẹ̀ ń bàjẹ́ tẹ́ bá mọ̀ ayé yín lẹ̀ ń bàjẹ́. Gbogbo ohun tó ń sọ wọn ju 2000 ẹ̀yin ọmọ Yorùbá tó tẹ́ búra fẹ́ nìbọdì ẹ dìde kẹgbà ẹ̀yin bàbá màmá yálà ta gbogbo yẹn dìde kẹ reclaim ilẹ̀ yín gbogbo yẹn ilẹ̀ bọ́ síta Ọlọ́run ló ń rìn. Mo yìí lè ṣàlàyé dẹ̀ fún yín lórí reclaiming. It's your right láti reclaim. It's your right. Government mọ̀ lẹ́nu wọn máa dẹ́rù bá yín kíní kan wọ́n máa pa wọ́n ni Nàìjíríà kan máa pa wọ́n ni ìgbà pé mo sọ pé level jura wọn lọ náà irú àwọn ẹ̀tẹ̀ àwọn onídọ̀tí tó ń bóyá onítìrí yẹn mo kò fẹ́ fi sábà ṣe é pé àwọn máa lè làwọn ilé ìṣá àwọn tí ò lẹ́kọ̀ọ́
àwọn tí ò lè àwọn tó yẹ kí àwọn ti fi nǹkan kó ti fi wọ́n ṣe nǹkan oṣù dànù làwọn ilé igun mú jìnnà sórí náà igun mú jìnnà sórí ó máa yóò mọ anybody inú yín náà kò mọ yálà jẹ́ anybody inú yín tó fi Akintoye kan kò mọ̀ rí èdè ń bó ẹni tẹ́ mọ̀ rí tí ò ṣe kò gbá lọ́wọ́ yín kò gbá sísì lọ́wọ́ yín kò béèrè anything ojú jẹ tì yín bẹ́ẹ̀ lọ́múra àwọn àgbàlagbà kan náà àwọn kan náà dandan ni kí màmá bá sọ̀rọ̀ tí màmá bá sọ̀rọ̀ kí ni ṣẹ́yìn lọ́lọ́run ni ṣé kò declare ni ṣẹ́yìn lọ́lọ́run ni dandan ni kó gbọ́dọ̀ bá bàbá sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ kí ni kan á dìde kó má dìde ṣẹ́yìn lọ́lọ́run ni ṣọ́lọ́run ò dìde sọ fún mi ṣẹlẹ̀ tẹ máa ń wà gọ́ líbi ẹ ti ya wèrè orí yín ti burú ayé yín lè ń bàjẹ́ tẹ́ bá mọ̀ ṣọ́nà yín ò lè ṣe oríire ni ṣọ́nà ò lè ẹ̀hún sọ pé yín ológo ni orí burúkú bẹ́ẹ̀ lómi ìjà o but mental slavery yẹn ẹ fẹ́ emancipate ra yín kúrò nínú ẹ fẹ́ wà nínú slavery method yẹn mo ti sọ pé àwa Yorùbá máa ń kóra wa lẹ́rú gan so a lot of Yorùbá people mental slavery wà lórí wọn emancipate ra kúrò ní mental slavery yẹn rárá ẹ ṣí ọpọlọ ẹkẹ kúrò ní gbogbo jagbajagba dọ̀tí ikọ̀ tí yóò ní ti fẹ́ gbọ̀n kúrò ní this mental slavery yẹn yọ kúrò ẹ jẹ́ ká gbégbé ìgbésẹ̀ ayé ayọ̀ good spirit loving orí òjòrí ẹ̀yin bá fẹ́ gbé ilé ayé ìyà kí a máa ṣe rákàdédè fẹ́ nìkan èèyàn bí 1000 a máa ṣe rákàdédè fẹ́ nìkan ayé òṣì ayé àdánù mo ti ṣe dàmú ní tí Fúlàní bá ń bá yà yín sọ ẹ dúró de kí olórí oko kó máa fún yín lọ́dà kẹ́ tó fọkàn Fúlàní ẹ dúró síbẹ̀ tó ìgbà ìponú reclaim abẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin ẹ bọ́ta kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ bọ́ta Nigeria government wọn ò ní fọ́kàn anybody bọ̀ ilé tó bá mi sọ pé wọn lè ṣe o but ilé tó bá ṣe àjọ máa bára wa pò that's why you defend yourself you have right to defend yourself you have right to defend yourself any right ẹ láti defend ara yín you have right to defend yourself and you have right for self-determination also you have right bẹ́ẹ̀ kan ṣọ́ra àwọn olórí burúkú onílara àwọn oníburúkú lára náà máa rán ọmọ Yorùbá ara onílara iná náà máa rán bọ́n ṣe ń wá wọn tó declare nílé èkó tán náà wá bọ́n yẹn máa pa wọn àwọn onílara àwọn ẹnikẹ́ kan ṣọ́ra fún but Ọlọ́run á rí wọn mọ́lẹ̀ Ọlọ́run á rí wọn gbogbo tó máa lò lóògùn kò ní jẹ́ fún wọn because intention wọn ò dáa aburú òṣì náà fẹ́ fi ṣe wọ́n máa fi para wọn náà máa yẹra wọn bọ̀gbẹ̀yìn bọ́n nítorí pé kí ni Baba Akintoye ìtàpé leader is not a good leader Baba Akintoye is not a good leader no quality there is no significant pinch of leadership in his quality he tells stories to manipulate ó tó ní kọ́ máa sọ̀n that's just it kí ló fẹ́ papọ̀ kí ló kò bring anything to the table why should you bring any spoon you only receive èèyàn tó receive tí ò give you can only take gbogbo owó àti everything what has it done eléyìí tí mo kọ́kọ́ lọ sí Brazil wọn lọ tójọ́ wèrè kan Brazil tí ò kan Yorùbá nation the rest was nothing no document nothing Ọlọ́run àbí gbogbo yín o pẹ̀lú àṣẹ Ọlọ́run àbí yín o máa stop video mi mo mọ̀ jáde wá ní nítorí mo rí pé new year ó yẹ kí n sọ ọkàn díẹ̀ fún àwọn ọmọ Yorùbá pé level tá wá ń sìn reclamation ni ẹ jẹ́ kí gbogbo àdìde tó máa ti pè ya gbogbo àdìde a máa bẹ̀rẹ̀ sí ní reclaim gbogbo ẹ̀yin tó jẹ́ tẹ́ ń parọ́ tẹ́ máa gbọ̀kadà tẹ́ máa gba mọ́tò tó ló jẹ́ pé lẹ́yìn fi ń kọ́lé lẹ́yìn fi ń ṣe gbẹ̀ wàhálà ó máa gbóná mọ́ yín o because nísìnyí tán nídìí nǹkan ogun náà tó máa fi protect nǹkan ọ̀kadà tó máa fi rìn káàkiri gbogbo yẹn kò sí nǹkan lẹ́ o mo sọ pé kò sígbà tí ní probe lélẹ̀ because owó ọ̀ràn gbogbo ọ̀ràn ọmọ Yorùbá ni fàtìlẹ́gbọ́n ẹnu mi kò sígbà tá ní probe ẹni tó bá dẹ̀ dáwọ́ ẹ̀ pé òun fẹ́ máa pa àwọn èèyàn àwọn ọmọ Yorùbá lòun fẹ́ máa pa tòun Ọlọ́run á bá mú kúrò kó tó dìgbà yẹn níjọ́ tó bá ti ń rò ó tó bá ti ń dábẹ́ Ọlọ́run á máa pa Ọlọ́run á bá mú òun mọ́lẹ̀ Ọlọ́run bá sọ náà láìsàn mọ́lẹ̀ ẹ̀yin tán dẹ̀ ránṣẹ́ kí náà pé kíní kan tòrótòró tẹ́ ẹ̀yà ara yín bèrè ayé ara yín lẹ̀ ń bàjẹ́ ń bà ràn ọmọ yín jẹ́ ẹ̀ ń bà ràn ọmọ yín jẹ́
ìran yín ló máa jìyà ẹ̀ kò yẹ yín ni wọ́n á máa lọ from one cycle to another nínú ìran yín ni. Ẹ ṣe rere bàbá ẹ̀yin òbí ẹ ṣe rere nítorí àwọn ọmọ yín kọ́mọ yín lè rà láàánú kọ́mọ yín náà lè gbélé ayé rọrùn kọ́mọ yín lè gbélé ayé tó dáa. Tí kan bá lé ọlá pé ẹ̀yin ṣe rere láyé ìrọ̀rùn bí tó bá lé yan ọmọ yín ó máa bá ojú àánú pàdé ṣáà ni ó máa bójú àánú pàdé kó bó ṣe lé tó ó máa pàdé olójú àánú ni bọ̀tẹ́yìn tí bàbá yín ṣe kà báwo ni yín ṣe fẹ́ rí ẹ pé kà ní bàbá yín ṣe throughout ìbàjẹ́ òṣì ìpàyín kékeré náà kó fẹ́ lòmíì àwọn èèyàn kú nítorí tó yẹ kán kú sí ìwà nínú fẹ́ gbélé ayọ̀ ó máa ràn ọmọ yìí wọn bá wẹ àwúrẹ́ fún kò lè ṣiṣẹ́ kò sí wà gbájọ ọmọ Yorùbá lé ó dẹ̀ máa bí owó aláṣẹ ọ̀nà. Mo fẹ́ dá fídíò yìí dúró mi báyìí if there is anything I will say me ti go into details ẹni tó bá ní òní tí ìfẹsẹ̀ bá yí tó ìbá náà fẹ́ challenge me I'm coming out let him challenge me I bring out proof kájọ máa ju proof síta I bring out proof that's my own kájọ síta ọmọ Yorùbá mo kàn fẹ́ jí pé ẹ jẹ́ gbogbo àdìde ká gbà láti gbà reclamation àwọn ìjọba wọn ò dá wa láàmú wọn kò sí èyí tó fẹ́ dá wa láàmú because mo ti sọ ìjọba wọn ní wo show mi for the past 1 year plus mo ti sọ pé wọ́n ti set àwọn kan tẹ́ pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ayé òsì tán jẹ́lẹ̀ wọn á fi máa jẹ lọ òun náà ń wà wá lọ títí Tinubu bá ti wọlé àìsàn wà gbalẹ̀ Yorùbá pọ̀ wọ́n mọ̀ pé táwọn bá ti vote báyìí ó kíní ò ṣe gbà tẹ́ bá ti vote kò ṣe gbà mọ́ olóńdè wá ṣe unity ti ṣẹ́ wọn lẹ́yìn wọn ò rówó mọ́ sí central account wọn ò rówó mọ́ gbogbo àwọn tó ń fún ọ lówó ṣe person private wọn náà ò sanwó mọ́ kò sówó mọ́ ìyá tó fẹ́ fọ ilẹ̀ Yorùbá tó fẹ́ gbé good foundation tó máa strong sílẹ̀ ẹ wá ń ta bọ́yẹ̀ lè tako ẹ̀ ń tọ́lọ́ ràn ní ẹ̀ lè tako ẹ̀ kàn ń tọ́ra yín wọ́n sì tọ́ fún yẹn ń tọ́ra yín tó bá tẹ̀ wọ́n ń tọ́ra yín tó dàbí kò yé yín ni tó bá yáyé but wọ́n bá tẹ̀yìn rí gan ẹ ti mẹ́pọ́ Ọlọ́run ló rìn kò ṣe yàn kò lábò sí gbogbo yín ṣe ẹ lọ gbé proof wa lọ gbé ṣe fún iṣẹ́ ni ẹ̀yin proof tí yín kọ ìwúlẹ̀ yín ṣe ẹ lọ gbé proof wa wọn àwọn méjì kò tẹ̀wọ́n sọ pé wọ́n ń parọ́ ni ẹnìkan parọ́ kó fọ́ ní proof pé UN sọ pé kí ni wọ́n mọ̀ kí ló mọ̀ tó ní kẹ́nìkan ní pé proof wa abeg go and sit down overrating all on cause nonsense ẹ ṣé gan jàre ó dà ọ́ mo kí gbogbo ẹ̀yin subscriber mi sí Black Lion of Yoruba Land ẹ ṣé gan mo kí gbogbo alẹ́ nǹkan sí pé akọ ọdún akúnyèdó èmi à ń ṣe púpọ̀ ní ọdún yìí lé ní January 1st títí wọ December 31st lọ́dún yìí ayọ̀ ní títí ayọ̀ ní títí ẹ̀ ní rí dààmú òṣòní yálé yín gbogbo ẹ̀yin tẹ́ gbèrò ọkàn gidi kí ilẹ̀ Yorùbá dúró ire ilẹ̀ máa rí ilẹ̀ Yorùbá tó máa rí ilẹ̀ yìí máa rí gbogbo wọn tó bá dá ilẹ̀ Yorùbá láàmú ibi náà máa rí tọmọtọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ni because èèyàn ní gbin ẹ̀fọ́ kó lóun fẹ́ ká gbàdo ń bẹ̀ èèyàn dẹ̀ nígbà gbàdo kó lóun fẹ́ ká tòmátì ń bẹ̀ bó ṣe rí nìyẹn ẹ ṣé gan kí gbogbo ilé ó dáhùn.